ìwọ àtàná lẹ́gbẹ́ ìwọ àtẹ̀ní lẹ́gbẹ́ ọ̀la ń kọ́ àná ẹ̀ dáa èní ẹ̀ sunwọ̀n ó jẹ́ ṣe dáadáa kọ́lẹ̀ ẹ̀ bá lè ní láárí gbogbo ohun tó bá ṣe ló máa gbà tó o bá ṣaburú tó o máa rọ̀ tó o mú jẹ tó o hùwà ìkà tó o mọ̀sán tó o mú jẹ tó bá dalẹ̀ wàá jẹ́ kó tó lọ ọmọ yẹn náà á jẹ́ ń bẹ̀ àrọ́mọdọ́mọ yẹn á jẹ́ inú ìyá yìí ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo ẹ̀yà abiyamọ àtọ́jú tó ń wò mí ẹ̀ ní sunkún lórí àwọn ọmọ yín o ẹ̀ ní ṣe burúkú kalẹ̀ fáwọn ọmọ yín o gbogbo àwọn ọmọ yín náà máa níláárí náà máa yàn náà máa yanjú ṣùgbọ́n ká ṣe dáadáa ló pé ìkàwé. máa gbàdúrà dáadáa máa gbàdúrà ní àwọn ọmọ tí a ṣoríire àwọn ọmọ mi á yàn wọ́n á yanjú àwọn ọmọ mi ò ní gbé egun eléegun gbogbo ibi tó lè wù káwọn ọmọ mi ti yan kọ̀ọ̀kan ti yan ìyàwó wọn ò ní ṣìyàn láyé wọn gbogbo ibi tó bá ti dá làwọn ọmọ mi máa fẹsẹ̀ sí ogun ò ní jà mí tọmọtọmọ inú bíbí wọn ò rán ẹ níṣẹ́ gbogbo ẹni tó bá ń bínú ẹ tọmọtọmọ á kúrò láyé á lọ bẹ́ sódò ni o ò ní bá wọn kúkú òjijì o ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ o ò ní gbọ́mọ sí o wọn ò ní bọ́ bàtà fọ̀ sẹ́nu ọ̀nà ẹ o gbogbo ohun tó lè wò kí gbogbo ìdààmú kó jẹ́ láyé yìí kò ní dẹnu ọ̀nà ẹ ẹkún òun ò ṣe ò ní dẹnu ọ̀nà ẹ o ọlọ́run á bá mi dúró ti gbogbo yín o bẹ́ẹ̀ ló máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ojú òní tì ẹ̀ ní ṣàṣetì àjèrè àwọn ọmọ wa àmín. má parẹ́ gbà fọlọ́hún kó o mú mọ́ra ni ó dé bólúgbọ́n ó mú mọ́ra ó dé bárẹ̀sà ó mú mọ́ra ìwọ náà mú mọ́ra bí ọdún ṣe ń parí lọ yìí wọn ò ní káwọ́ orú ẹ̀ wọn ò ní kálé ẹ léjìká wọn ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà ẹ̀ ogun ó mu olúgbọ́n ó mu mọ́ra kò ní jẹ́ tiẹ̀ o ò ní dààmú ọmọ aráyé ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ẹ̀ o ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí níwọ̀nba tó kù kọ́dún yìí kó parí oṣù bàbà tó ń parí lọ yìí á kẹ́rù ẹ̀ nírọ̀rùn ni ìbànújẹ́ ẹ̀bẹ̀ ò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan yín ọlọ́run á wà pẹ̀lú yín ojú ò ní tì yín ẹ̀ ní sunkún lórí àwọn ọmọ yín ẹ̀ ní sunkún lórí ọkọ yín ọkọ náà ò ní sunkún lórí àwọn aya ọlọ́run á dúró tì wá bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣẹ bẹ́ẹ̀ àṣẹ dẹ̀ ti gùn àṣẹ ọlọ́run ó ti dúró ó ti gùn lórí ẹ̀. tó ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí màmá wa dáadáa Madam Sajẹ tí wọ́n sọ nínú fídíò yìí ẹ gbọ́ àmọ̀ràn tí wọ́n gbà ẹ gbọ́ àdúrà yìí tí wọ́n gbà pẹ̀lú ẹgbẹ́ wọn ti sọ wípé ìwà ìkà kò dáa o wípé kó ní kálukú kí ó máa gbàdúrà fún ọmọ rẹ̀ tó ẹ̀yin èèyàn wa ta lẹ rò wípé màmá wa dáadáa Madam Sajẹ ń bá sọ̀rọ̀ nínú fídíò yìí tàbí ẹ rò wípé ìyá wa kan sọ ọ̀rọ̀ tiwọn ni ǹjẹ́ ẹ̀yin rò wípé Madam Sajẹ kọjú ọ̀rọ̀ wọn sí ẹnìkankan bí tó ẹ̀yin èèyàn wa tí ẹ bá lérò ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀ ó dàbọ̀. bẹ́ẹ̀ ni ti rí.